ohun téèyàn fi lè ráyé ṣe ní rọrùn ẹlòmíràn máa pè lóko oríṣiríṣi o ọwọ́ wọn lọ́wà ó kọ ìyóò tẹ̀ bá a sọ ló sólẹ̀ ẹlòmíràn bá a sọ ló sókè ẹlòmíràn bá a sọ láwùre ó sólẹ̀ ẹlòmíràn sáti mọ́ sẹ̀sọ owó tí ó kò bá ọjọ́ orí rẹ tó òfin ní lè tẹ̀lé olúwa rẹ pẹ́ tàbí o sólẹ̀ tó ṣe tí ọmọ rẹ ọmọ wa kú tàbí tíyàwó gbogbo yẹn ò dáa ẹ mọ́ sẹ̀sọ gbóná ẹ mọ́ sáré owó jù èyí tá a fẹ́ mẹ́nu báyìí ìyẹn kò ní aburú kan tó fẹ́ ṣe fún ọ iṣẹ́ yòówù tó bá ń ṣe yóò rọ̀ ọlọ́run tó bá lè ṣe ṣùgbọ́n tí mo fẹ́ sọ yìí ó ṣòro ó ṣe o tí ìbáṣẹni tó wà láyìn àbí ìlànà àǹjáwé àǹjágbò òun ló lè rọrùn fún bàbá sì sọ nísìn ẹlòmíì ò tó gbọ́ sódì alẹ́ ní bàbá ní a máa jó oògùn ni òótọ́ ni mo sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n òye tí ò yé wa òun ò fi yé yín ní tá a bá jó èédú lọ́dà tá a bá ti mú ewé tàbí a bá mú nǹkan kan àbí èédú igi tá a bá sun ná yóò dé èédú rẹ̀ wúlò ńlá láyé ni mo fẹ́ ṣe fún wa o èyí tí mo fẹ́ ṣe yìí ẹ jẹ́ kọ́kọ́ sọ iṣẹ́ rẹ̀ nígbà tí wọ́n pè mí iṣẹ́ kílẹ̀ ní kíní ń ṣe rárá o ẹ gbọ́ dáadáa ẹni tí ọba rí ṣe ti bá ń lò yọ̀ máa rí ṣe ẹni tó oògùn ọba jẹ́ fún tó ti ṣáájò fún jájò fún tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò yóò bá àánú ọlọ́run pàdé ọlọ́run ó ràn án lọ́wọ́ bó bá ṣiṣẹ́ ìjọba ní bá ń ṣe yóò máa rí ṣe yóò sì máa ní àgbéga lẹ́nu iṣẹ́ rẹ̀ gbogbo àwọn tí ò ti fẹ́ràn rẹ̀ ni ó máa fẹ́ràn rẹ̀ iṣẹ́ rẹ̀ pọ̀ ìwọ tó bá gbọ́jà síta tó máa ń lò ọjà rẹ̀ ó máa tà owó sì máa lákòójọ lẹ́nu iṣẹ́ rẹ̀ ẹni yòówù tí máa ń lò tọ́pọ́ kọ́lá bójú olóṣèlú nígbà bá débìkan tó máa ń lò ìwọ ni wọ́n máa pèsè ọ́ dá sọ́rọ̀ ẹ gbọ́ mi yé èrò mi tí mo fi fẹ́ fi oògùn yìí lẹ̀kọ́ lọ́wọ́ fi san mí lẹ́san torí wípé àwọn tó ní mímọ̀ lọ́dọ̀ nínú àlùkùránì wọ́n jẹ́ kó yé wa pé láwọn àárín kan nínú ayé àlùkùránì bí ẹ bá fẹ́ ṣe oore gbọ́gẹ́ bẹ́ẹ̀ lọ́n fi kọ́ òjíṣẹ́ lá Muhammad sasala yóò sọ fún ẹ pé la nuridu minkum jazaan wala shukura a nílò ẹja máa dúpẹ́ àbí ẹsẹ̀ wá fún alẹ́ sàn kan ọjọ́ lọ́wọ́ ọ̀sán wá lẹ́sàn èrò ọkàn mi tí mo fi ń gbé kínní kalẹ̀ kọ́ lọ́wọ́ fi san mi lẹ́sẹ̀ ẹni bá wá ní èrò ọkàn láburú sí mi ó kó òun ọkọ̀ lọ́hùn sàlámù alẹ́kùn kò jù bẹ́ẹ̀ lọ tọ́ ẹlòmíì ní gbogbo tá à ń sọ yìí ní tóun fi ń jẹun òun ni mò ń sọ síta fóun ọ̀dà tó bá yẹ pé n tó sọ fún mi ni mo bá sọ lórí afẹ́fẹ́ n lè pe èrè ó mú mi etí bàbá tèmi kọ́ èmi ọ̀fẹ́ fi pamọ́ kó lè wúlò fún wọ àtèmi àtàwọn ọmọ àrọ́mọdọ́mọ wa ni mò ń sọ ọ̀nà wo lè pe èrè ó fi wá mú mi ìwọ̀n sì láníyàn burúkú n ò lérò ọ̀kàlà burú sẹ́nìyàn kan lórí ẹ̀ tí wọn náà bá mọ̀ pé mi ọkọ mi bó bá sì lè kọ́ mi ọkọ mọ̀ rẹ bó sì kọ́ mọ̀ rẹ ó gbé lọ́rùn ẹnìkan ìjúbà àfàràánú kú. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí aláàjù Sulemana Ẹgbẹ̀jì gbogbo l'Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lú wa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà aláàjù Sulemana Ẹgbẹ̀jì ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 aláàjù Sulemana Ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. àwọn bàbá yẹn ń gbé lọ́rùn ni ìwọ mọ̀ èmi mọ̀ ìjọ ṣiṣẹ́ bí that is question. èyí tá a ti lò rí tó rí bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ yìí ọlọ́run fún àlùbáríkà sí ẹni tó bá fẹ́ kọ́kọ́ lẹ̀ tọ́ ẹ máa kọ́ lẹ̀ ẹ máa kọ́ mi ẹ máa yà mí tọ́ bó ni àbáwá ti ṣe àbáwọ́ lọ wá pẹ́pẹ́yẹ funfun òyìnbó pẹ́pẹ́yẹ yẹn ni duck white duck tọ́lẹ́ lómi ọmọ kò mọ tí jẹ́ pẹ́pẹ́yẹ ló ní ọjà ká yóò yẹ wá dalẹ́ látòwúrọ̀ dọ́jọ́ alẹ́ wa yóò yẹ wá ni kò sí gbàtà yẹn bá wá dàgbà tán tí ò lè jẹun tí ò lè jẹran mọ́ ni yóò sì wà á máa rówó ra náà mọ́ ọlọ́run sọ àmbẹ́ ẹ lọ ra pẹ́pẹ́yẹ funfun tí ò lámì ẹ sì wá ẹyẹlé funfun iyẹ ní yẹyẹlé tọ̀tún tó sì lẹ yẹlé fi kórè wọlé bíre ń bọ̀ lọ́tún bíre ń bọ̀ lọ́sì wà ní
tẹ̀yẹlé ni tó náà kọ́ ni pé ẹ bá ti àkóso egbòogi tí wọ́n ń sọ lẹ́yìn tó jẹ́ nǹkan tá a fi ní láyé tó jẹ́ nǹkan ọ̀la yìí ìwọ ló mú kó tó lè sọ lóṣù ọ̀la o lè sọ lóṣókè bá a sọ lóṣólẹ̀ àmọ́ bí bàbá àtẹ̀mí ṣe kọ́ mi nǹkan tá a fi là láyé àwúrí ọ̀la téèyàn ò fi ní yolòsì láyé lábẹ́ bó ti wù kórí ibi tó bá wà tó bá ti ṣe kínní nínú ìdílé yín ìwọ́n mọ̀ pé èèyàn kan wà tó ẹjọ́ òun náà dé kọ́ dá sọ́rọ̀ yìí tọ́lá ni ọba ló lọ ní dẹ́wọ́n dọ́dọ̀ dédú ẹ̀ pé ọba dé ni ẹjọ́ sọ bí ọba sówó lọ́wọ́ rẹ̀ ẹja máa sọ ọba tẹ́ kí ni ó ṣe tẹ́lẹ̀ kò kú lówó lọ́tí ọ̀tá sí kọ́lọ́ ń sọ à ń bẹ̀ ṣé ẹni pẹ́pẹ́yẹ funfun yìí èèyàn wà mú pẹ́pẹ́yẹ yìí tó bá jẹ́ wípé mùsùlùmí bá ní ọ́ ṣe Allahu akbar Allahu akbar sí dú pẹ́pẹ́yẹ yìí bá sí dú sínú apẹ ní tó fẹ́ fi jó bí apẹ jóògùn kòkò làwọn bá fi jóńjọ́hún kòkò lọ́ọ́ rà ẹ wà dú pẹ́pẹ́yẹ yìí síbẹ̀ ẹyẹlé funfun ẹ tún dúró náà ẹ dú ẹyẹ rẹ̀ sí inú apẹ yìí bí àwọn bàbá wa ṣe pa nǹkan ọ̀sìn ní ìlànà mùsùlùmí ẹ sì Allahu akbar bismillah Allahu akbar ẹ sì dú ẹ bá dú sí tán tó kẹ́rí pé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ ẹ wà la pẹ́pẹ́yẹ yìí láyà mùsùlùmí yìí kan sọ nǹkan mọ́lẹ̀ kọ́kọ́ kúkú gífà rárá o ẹ dú sí ẹ̀jẹ̀ rẹ̀ sínú ibi tẹ́ ti fẹ́ jóun ẹ wà la pẹ́pẹ́yẹ yìí láyà dáadáa tẹ́ bá ti là láyà ẹ la ẹyẹlé yìí náà láyà ó di méjì tẹ́ bá ti wá là láyà ẹ wà kó orógbó ẹ kíyèsí orógbó òun èpo ara rẹ̀ ò gbọ́dọ̀ bó torí èpo orógbó lọ́lọ́run fi bàṣírí orógbó ẹ wà lọ rèé ra obì bíbò àṣírí obì yẹn obì ajó òpá báyìí ni tẹ́ bá sọ fún àwọn olóbì pé obì bíbò àṣírí olójú mẹ́ta lẹ fẹ́ rà mẹ́ta lẹ wà rà ẹ ra orógbó mẹ́ta náà tí àṣírí rẹ̀ bò tọ́jú pé tẹ́ bá ṣe bò òpó rẹ̀ ẹ lè mọ tó wà nú ẹ̀ ọjà mẹ́ta àtàrí odidi mẹ́ta ẹ wà pẹ́pẹ́yẹ inú rẹ̀ tóbi dáadáa tẹ́ bá ti là báyìí ẹ kó orógbó sí ẹ kó obì mẹ́ta sí obì bíbò àṣírí ẹ kó sí ẹ wà mú àtàrí mẹ́ta odidi ẹ kó sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fi Ọlọ́run tọ́jọ́ dá èmi àti yín àti tọ́ dá ewé àti gbòbúra pé ìyọ̀ kankan kò mẹ́ mi sì fi kún bó ṣe rí inú bí mo ṣe mọ̀ ìwọ lè mọ tiẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ o àmọ́ ètè mi mọ̀ tí mo ṣe tó jẹ́rí tí bàbá mi sì kọ́ mi tí mo sì ń lò di òní tí mo bá fẹ́ ṣe fún yàn tí mi náà sì ń gbowó now àti la pẹ́pẹ́yẹ láyà àti kó orógbó mẹ́ta sí àti kó obì ajó pa mẹ́ta sí àtàrí odidi mẹ́ta àti kó sí ẹ wà wá ajé àgbègbè nìkan ní ajé ó ti yé yín ẹ kó ajé sí ajé ẹ bá kó sínú rẹ̀ ẹ wà mú ẹyẹlé funfun tá a là láyà á wà da àyà rẹ̀ dé wọ́n kó da àyà déra wọn ṣé pẹ́pẹ́yẹ tóbi ẹ wà gbé sínú aṣọ funfun ọ̀pá kan ẹ wà dì àyíjó níjọ́hún á wà fílẹ̀ díjọ́ kejì tí yóò lo 24 hours tá a bá fẹ́ ṣe ń bàbá mi bẹ nígbà tó ń bá wọ̀ là á máa ń ṣe nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ orúṣẹ́ báwọn lẹ́lòmíì ó lò tí ò ní ṣiṣẹ́ tí àwọn àgbàlagbà ọba ṣe mítìnì ló yẹ kí wọ́n stampu ẹ̀ ọmọ ìyá mi èédú lásán lọ́mọ ẹ̀jẹ̀ ó ti yí àwọn èèyàn báwọn èédú lásán lọ́mọ ẹ̀jẹ̀ ọwọ́ àfikalẹ̀ ikọ̀ ó ti kan àwọn tọ́lọ̀ máa ń fi òye ayé tọ́lọ̀ ń fi sí wọn lọ́wọ́ wọ́n wà á ti rí mi owó tó bá ti ń ṣe kọ́dà kọ́ lọ sí nínú olè ìwọ́n mọ̀ pé ẹnìkan ń ṣètò báyé ẹnìkan ó ṣe dá lọ́wọ́lọ́wọ́ bọ́lọ̀ ń ṣe dá ayé lọ́nu ìwọ́n tó bá ní kàn sí ayé kẹsí kìíní kan o ti ní òòsáwọn òbí ẹ náà nu ìgbàgbọ́ Yorùbá jẹ́ ká mọ̀ pé ayé ń bẹ èèyàn wà Ọlọ́run ọba dẹ́dà lọ́dá gbogbo wa now a wà dì sínú aṣọ funfun a wà aṣọ funfun di dáadáa tó bá dijọ́ kejì tá a fẹ́ jó agbára tá a ti dú ẹ̀jẹ̀ yìí sí ẹ̀jẹ̀ ẹyẹlé àti pẹ́pẹ́yẹ yìí àti dé pamọ́ tó bá dijọ́ kejì a wà gbé pẹ́pẹ́yẹ àti ẹyẹlé tá a dàyà rẹ̀ kọ́ra wọn tí àwọn ajé obì ajó òpá àti orógbó mẹ́ta àti àtàrí mẹ́mẹ́ a wà gbé sínú agbádá wọn ṣe gbọ́ mi yé a wà kó ewé àlùpàídà lé a bá ti kó ewé àlùpàídà lé a sì wà kó ewé sáwéré pèpélé ìbá àjẹ́ ewé sáwéré pèpélé gbígbẹ ìbá àjẹ́ àlùpàídà gbígbẹ kò sí nǹkan kan a wà jó a wà sunná tó bá ti wá dé èdú ẹ̀ níjó dérú tó bá ti wá du èdú a wà lọ tó bá tutù ẹ lọ yóò kùnà a wà dà sí méjì ìdákẹ́lá àpò mọ́ ọṣẹ a máa fi wẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ ajé ìdákòókù wo yín láàmú fi la níjọ́ ajé náà tó bá ti fi wẹ̀ láàfin la àmọ́ lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run yóò nílò láyé kọ́ mọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ayé rẹ̀ tọ́ orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo olú Ògbómọ̀ṣọ́ lórí ètò yìí ètò wa ìgbà wáṣẹ̀ la wà ẹ̀yin èèyàn wa gẹ́gẹ́ bí nítorí àwíjàre kí tọ́ tán lẹ́nu gẹ́gẹ́ bí àti máa ń ṣe torí àkókò
àrí ọjọ́ mùsùlùkùn ilẹ̀ ń sú lọ ẹ̀yẹ yẹn wá ó kọ tèmi lẹ́ẹ̀kan sí mo ti dá náà ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo olóògùn mọ̀sán